Alhaji Mustapha Olúgbìlé aládé orí mi òkú ọdún ọmọdún mádé ọmọdún mọ̀sù padì ẹ̀jẹ̀ ọmọ aládìyẹ òkòkò maga Alhaji Mustapha Olúgbìlé tí ń gbé nílùú Chicago mo wá kí o aya rẹ̀ bí ló pè mí sórí aago ẹ̀mí ọ̀gá ọlọ́dúnkẹ́ gbéra nílẹ̀ òdìdé wọ́n bá mi kẹ́ni bí ọkàn mi wọ́n bá mi kọ́kọ́ mi ìfẹ́ ayé mi èjìká mi ni koríkòsùn mi lọ́kọ́ mi ó ní lónìí lóòlé lọ́dún kan nílé ayé koríjó gbogbo tán kó dàgbà bí ara àgbà ń ní Alhaji Mustapha Olúgbìlé mo pẹ́ kó pẹ́ bí mo pẹ́ tí ń pẹ́ ìgbà rẹ ti dùn yọ lọ́wọ́ níjó tán aya rẹ ló ní mọ̀kì ọbẹ̀ ológun ẹrú ó ní mọ̀kì ọbẹ̀ ológun ìwọ ọ̀fà Alájà Táíwò ọmọ kúkú ní tàǹtẹ̀bọ̀ níjẹ̀bú òde àtàwọn ọmọ rẹ gbogbo wọn kí ọpẹ́ kó dàgbà kó dògbó lórí ilẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ gbogbo ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n Alhaji Mustapha ní sọjọ́ bí rẹ gangan oríjó pẹ́ láyé kó mọ́ ṣe dàgbàyà ó láàrin dùnú wo ní dìbàjọ́rọ̀ gbogbo tí ń dùn ọ nínú ọlọ́run oníjó pa ọlẹ́kùn bàbá Aisha bàbá Mira bàbá Abdullahi lágbára dání wáyé onímọ̀sáré ọmọ ọmọ Alhaji Mọ̀rúfù tó ṣe bẹ́ẹ̀ tí ò bá wa gbélé ààyè mọ́ ọ̀run dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ bá wa dẹ̀lẹ̀ fàbíàmọ́ nínú rẹ̀ ọmọ Alájà Risikat lánàá Olódùmarè ikú níyọ̀mọ̀ mọ́ kúrò láàrin wa àná panàṣẹ̀ á sì mọ̀ jẹun ọmọ nínú owó nínú ọ̀lànlá nínú àlàáfíà lágbára ọlọ́run ọba ìyá ìyàwó rẹ̀ tún ní mọ́ kí iyọ̀ Mrs. Adésanwó ìyá àbèjì èjìrí ara sókùn ẹ̀dúnjọ́ bí ọba ọmọ wọn pé ó ti sọdún èyí náà pọ̀ ìyá òòrà ni oníwáyàwó ọ̀kú gbogbo ẹbí rẹ̀ pátápátá ní kí ọ pé àṣeyí ìsàmọ́dọ́dún ayọ̀ ló máa ń bá wọn ṣe Alhaji Mustapha Olúgbìlé wádìí àwọn bàbá tó bí ọlọ́mọ mo padà gbọ́lé Olúgbìlé ọmọ obìnrin oníkòtókùn ọmọdé wọ́n mọ́ gbá ọmọ kùkù tí àgbọn òsẹ́mì ẹni mi kùkù tí àgbọn ara rẹ̀ lómi nílé bàbá tó bí ọlọ́mọ Alhaji Mustapha Olúgbìlé mọ́ gbóhùn ẹnu mi wọ́n máa bá ọmọ Èjìgbò wọ́n bá rẹ̀jò ó máa bọ̀ ọmọ Èjìgbò nílé bàbá rẹ̀ gangan wọ́n máa jẹ̀bú ayé pé ará àbámu ogun nìyí ọmọ obìnrin oníkòtòkò àgbájọ owó rékèrékè lójúde ọ̀lẹ́ nílé bàbá tó bí ọlọ́mọ ọmọ ẹni mi kùkù tí ara rẹ̀ lómi ọmọ òṣùṣù bọ́wọ́ dọ̀là nígbèrí Alhaji Mustapha mọ̀ gbóhùn ẹnu mi ọmọ afọwọ́ bí ẹni fọyín gan ọmọ olówó àná ná tán ọmọ jùpẹ́ lábà Alhaji Mustapha ọmọ wúre fà sẹ́bánú ọmọ àtàbàtúbù àlejò tí ń so nílé dàrò ọmọ dùn mádé ọmọ dùn mọ̀sù padì ẹ̀jẹ̀ ọmọ aládìyẹ òkòkò mọ̀gẹ̀ yìí fẹ̀yìn inú rẹ̀ yé bí àwọ̀ kẹ̀ǹgbẹ̀kẹ̀ǹgbẹ̀ ọmọ adìyẹ pòrókè oko lélẹ̀ Alhaji Mustapha aró òrokùn aró radìyẹ ọmọ òun ṣe ni ọ̀yọ̀yọ̀ ń yọ̀ ọ̀yọ̀yọ̀ máyọ̀ máa ń tí ṣe ni òkúlé pani ọmọ mọ̀rẹ́yẹ mo máa roko tẹ́ ẹyẹ sí ìtìlọ ọmọ dúdú ilé ọmọ bẹ́ẹ̀ ṣe níjọ́sí pupa tọmọ bẹ́ẹ̀ ṣe sílé Alhaji Mustapha Olúgbìlé ẹ̀yin lọ́mọ nígbà mọ̀dẹ́mọ̀dẹ́ ọmọ nígbà màwọ̀ ọmọ nígbà kàjòjò mọ̀ gbọ́dọ̀ wọ àjòjì tó bá wọ gbòòrò yóò dẹni ẹ̀bọ̀ra nílé bàbá tó bí ọlọ́mọ mo lẹ́yìn lọ máa fọwọ́ bí ẹni fọyàn gan ọmọ Ìjẹ̀bú Àlàrẹ̀ ọmọ adùn madé ó ṣe bó dúpẹ́ ó ti wá sọdún èyí náà àyà rẹ̀ ló gbé mi dé gbàgede Alájà Táíwò Olúgbìlé lónìí mọ̀ kí ọbẹ̀ ológun ẹrú ó ní bá mi kí aládé orí mi ìfẹ́ ayé mi bàbá àwọn ọmọ mi ni kó dàgbà kó dògbò nílé ayé kó mọ̀ ṣe fọdún èyí sáàsì mọ́ aládùúkẹ́ jàǹtàlẹ̀ níjẹ́ apẹ̀sà bí ẹni láàyìn Alhaji Mustapha ọmọ Olúgbìlé àṣẹ yìí sàmọ́dún o.